nínú oṣù kẹta ọdún 1953. ẹ gbọ́ mi dáadáa o, oṣù kẹta ọdún 1953 ó ní ìṣẹ̀lẹ̀ tó bí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tá a fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí ló máa ṣẹlẹ̀ o. bí ẹ bá fòye gbé ọdún 1953 tá à ń wí, ẹ ó rí i pé orílẹ̀-èdè Nàìjíríà kò tíì gba òmìnira nígbà náà, ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú ti wà. lásìkò tá à ń wí yìí, ẹgbẹ́ òṣèlú mẹ́ta kan ló gbajúmọ̀ jù ní Nàìjíríà. ìyún Action Group tó jẹ́ ti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Northern People's Congress tó jẹ́ ti Ahmadu Bello ìyún Sardauna of Sokoto, àti National Council of Nigeria and Cameroon NCNC tó jẹ́ ti ọ̀mọ̀wé Nnamdi Azikiwe. lásìkò tá à ń wí yìí, ìlú Èkó òun ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Nàìjíríà wà, tó sì jẹ́ pé gbogbo aṣòfin tilẹ̀ Haúsá ni o, tilẹ̀ Ìgbò ni o, tilẹ̀ Yorùbá ni o, ìlú Èkó ni wọ́n ti máa ń pàdé. ó ṣe dínú oṣù kẹta ọdún 1953 òun ni ọ̀kan nínú àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin wa lẹ́kọ̀ọ́ ìyún Honourable Anthony Enahoro ló máa dábàá òfin kan o. oṣù kẹta ọdún 1953 ni Anthony Enahoro ló sọ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ Èkó pé àsìkò ti tó kí orílẹ̀-èdè Nàìjíríà kó gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn, ká sì máa ṣàkóso ìjọba wa fúnra wa. gbàrà tí Anthony Enahoro tó sọ̀rọ̀ sókè tí gbogbo àwọn aṣòfin Yorùbá àti Ìgbò pàtẹ́wọ́ fún un, ó ní olórí àwọn aṣòfin Haúsá ìyún Sir Ahmadu Bello ti ẹgbẹ́ òṣèlú Northern People's Congress NPC ló máa dìde o, tó sì tako Anthony Enahoro. Ahmadu Bello ìyún Sardauna of Sokoto ó ní kò sí ní tó jọ pẹ̀lú ọ̀rọ̀ tí Anthony Enahoro sọ pé Nàìjíríà gbọ́dọ̀ ti gbòmìnira ó pẹ́ jù lọ́dún 1956, tí Ahmadu Bello sì ní kò gbọ́dọ̀ fọdún lé pé ìgbàkígbà iye ọdún tí ò bá jẹ́, kò bá jẹ́ ọdún kan sásìkò náà, kò bá jẹ́ ẹgbẹ̀rún ọdún kan sásìkò náà, iye ìgbà tó bá jẹ́ ní Nàìjíríà tó lè gbòmìnira. ọ̀rọ̀ yìí dá àríyànjiyàn sílẹ̀ tí àwọn aṣòfin Haúsá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàtìlẹ́yìn fún Ahmadu Bello, àwọn aṣòfin Ìgbò àti Yorùbá wọ́n ṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ tí Anthony Enahoro sọ yìí, tí ọ̀rọ̀ sì di iṣu atayanyan. níṣe nìjà máa ṣẹlẹ̀ o, tí wọ́n kálukú ń dáhùn síra wọn, tí wọ́n ń búra wọn, tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ síra wọn. ṣùgbọ́n báwọn aṣòfin Haúsá bó ṣe bọ́ta lọ́jọ́ náà tí wọ́n kúrò nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n dé títì ìyún nílùú Èkó, ní làwọn èèyàn máa ń kọrin bú wọn o, ìyún àwọn ọmọ Yorùbá. kódà wọ́n yẹ̀yẹ́ wọn, pariwo lé wọn lórí pé ọ̀tá ìlọsíwájú Nàìjíríà ni wọ́n, àti pé wọn fẹ́ kí Nàìjíríà kó gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. ìṣẹ̀lẹ̀ yìí bí àwọn aṣòfin Haúsá nínú, bẹ́ẹ̀ ló ní kálukú padà kúrò ní ìlú Èkó tó padà sí ìlú wọn. ṣá o, ìṣẹ̀lẹ̀ yìí ló fa ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ gbéyẹ̀wò ní ọdún 1956 ìyún oṣù karùn-ún ọdún 1956. àsìkò yìí ni ẹgbẹ́ òṣèlú Action Group àti ẹgbẹ́ òṣèlú NCNC ti ọ̀mọ̀wé Nnamdi Azikiwe ni wọ́n fẹ́ ṣe ètò kan ní ìlú Kano. ara ètò tí wọ́n fẹ́ ṣe ni láti polongo fún àwọn èèyàn pé àsìkò ti tó kí Nàìjíríà gba òmìnira kúrò lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. lọ́jọ́ tá à ń wí yìí, olóyè Ládòkè Samuel Akintola tó jẹ́ bí igbákejì fún olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni ló ṣíwájú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group lọ ìlú Kano. hòtẹ́ẹ̀ kan tí wọ́n ń pè ní Colonial Hotel nílùú Kano ni wọ́n máa dé sí o. ọjọ́ tí wọ́n fẹ́ ṣe ètò tí wọ́n fẹ́ ṣe yìí ni ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 1953. àsìkò náà ni olóyè Ládòkè Samuel Akintola ló kó àwọn èèyàn ńláńlá sòdí. ṣùgbọ́n o, ẹ̀san tí àwọn ọmọ Yorùbá fojú àwọn aṣòfin Haúsá rí tí wọ́n pariwo lé wọn lórí lóṣù kẹta ọdún 1956 wọ́n máa gbà lára àwọn Akintola lọ́jọ́ náà o. níṣe ni wọ́n lọ kọlu àwọn Akintola ní Colonial Hotel tó wà, tó ń kọrin èbú, tó ń kọrin èpè lé wọn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju òkúta. orí ló máa kó Ládòkè Akintola yọ lọ́wọ́ kú òjijì lọ́jọ́ náà o. kàbàkàbà ni ọkùnrin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ìmá sáré, tó sì jẹ́ pé wọ́n ju òkòlù mọ́tò ẹ̀, wọ́n ju òkúta lu òun gan fúnra ẹ̀ ká tó rí gbé sá kúrò ńbẹ̀. níṣe nìṣẹ̀lẹ̀ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 1953 ni ló máa di wàhálà gan o, tó di nǹkan tí gbogbo ìlú tó dàrú sí. níṣe ni àwọn Haúsá ni wọ́n gba agbègbè Sábóńgèrè táwọn Yorùbá àti àwọn Ìgbò pọ̀ sí lọ, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà. ọ̀pọ̀ ẹ̀mí ló sùn lọ́jọ́ yẹn tí wàhálà ńlá tó sì ṣẹlẹ̀ ní ìlú Kano. ìṣẹ̀lẹ̀ yìí mì orílẹ̀-èdè títì, tó sì jẹ́ pé ọjọ́ náà gan-an ni àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ìyún ẹ̀yà Ìgbò àti Yorùbá bẹ̀rẹ̀ sí ní ronú pé ṣé àsìkò kò tó kí agbègbè àwọn kó lọ dá orílẹ̀-èdè tiwọn sílẹ̀ kí wọ́n sì kúrò ní Nàìjíríà. ìṣẹ̀lẹ̀ gan ló tún bí ìgbésẹ̀
tí àwọn baba ńlá wa bíi olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóògbé Ládòkè Akíntọ́lá, olóògbé Ahmadu Bello, olóògbé Tafawa Balewa, olóògbé Nnamdi Azikiwe tí wọ́n gbé láti gba òmìnira fún orílẹ̀-èdè yìí. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ìṣẹ̀lẹ̀ ńláńlá mà ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀-èdè yìí o. ṣùgbọ́n kíkú lè gbọ́ kó sọ fún toko, káàdà gbọ́ kó rọ̀ fún òbẹ̀. Lórí tẹlifíṣàn Yorùbá tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára YouTube yìí lẹ́ ó ti máa mọ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. A ó sì máa mú yín wá sí ìrántí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀-èdè yìí. Fún ìpolówó ọjà yín, ẹ̀yin ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wa sọ àbí ẹ̀yin ní nǹkan tí ẹ fẹ́ béèrè, nọ́mbà fóònù wa tẹ́ pèrè o 08052009427 08052009427. Yorùbá Tòótọ́, agbẹnusọ ọmọ káàárọ̀ oòjíire.